Mami Ruka, mo ń lọ ṣọ́ọ̀ṣì ní street bójú rí ẹnu Adákẹ́ yẹn. Orúkọ pásítọ̀ yẹn ni Ẹ̀rù Òbodò. Wọ́n náà rìnà sí mi pé kí wọ́n ṣègbélé ọjọ́ 4 ń bẹ̀. Bọ́kọ yín bá rí ẹ bá ń sọ fáwọn náà. Síbù sọmọ́dà. Good afternoon o. I dey go ṣọ́ọ̀ṣì for that street bójú rí ẹnu Adákẹ́. The name of the pastor is Ẹ̀rù Òbodò. He say make I come do ìgbélé 4 days there. I will stay there 4 days. If your husband come, please let me tell him, I dey go ṣọ́ọ̀ṣì o. Say do wife. Ìnákúọ́ná. Adásí làáfíà o. Tèsí ṣọ́ọ̀ṣì. For that street. Bójú rí ẹnu Adákẹ́ street. One now pastor name. Ẹ̀rù Òbodò. He say as come I use 4 days there. Àti ẹ̀mọ̀bẹ̀lẹ̀ gan gbọ́kàn bóyin olóòbùkún ni. I grew 4 days there. Every tell your husband yo. I dey go ṣọ́ọ̀ṣì.